ìlera àtàláfíà rẹ ṣe pàtàkì. Ṣe kí kálukú múra láyé yìí ká rẹ̀ àwa ká tọ́jú ọ̀rọ̀ ara. Ká bá wù ìlera ọ̀pọ̀lọpọ̀ gbà dárò pé inú ilé ìwòsàn ìlera yẹ̀yẹ́ à. Ṣùgbọ́n pẹ̀lú àkíyèsí àti kété kọ́ rẹ̀ lọ lóde wá àti á rí wípé ọ̀ra gan ìlera nìyà. Ọlọ́run ìwòsàn, Ọlọ́run túni sílẹ̀ kúrò nínú àrùn àbógun àjàkálẹ̀ àrùn bíi wàhálà kẹ́ ṣẹlẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run náà èdè retí kí lẹ́yìn ìgbà kan bá mú alára dá tán kó fún alálàáfíà kọ́ nìkọ̀ọ̀kan ra ká rí dájú wípé àtọ́jú ìlera ara. Ìmọ́tótó ọ̀hún ní yọ̀ ṣẹ́gun àrùn kété. Ìmọ́tótó ni ó ṣe pàtàkì. Kọ́ni bá ṣòmọ́tótó ní kété ò gbà irú ọdẹ bá àrùn á jìnnà sí. Ṣeré àtijọ́ abẹ́rákẹ́ gbábúlé nù kànkẹ́ ṣọ̀bù akànrán lé ọlọ́làjú òde òní náà bá ọjẹ́ pé ọ̀bùn ṣíṣe ọ̀dọ́gbọ́n ń ṣọ̀bù. Olùmúrin torí pé ọlẹ̀ tiles sínú yàrá rẹ̀ odidi oṣù kan àgbábẹ̀ ànúbẹ̀ àìbẹ̀ ni àìṣe ní mọ́rin gidi síbẹ̀. Bẹ́ẹ̀ kó lóyìnbó abẹ́rákọ́ mọ̀ nípa ètò microbiology. Tó bá gbé ẹ̀rọ kan mú ṣàyẹ̀wò kán mú wálẹ̀ yàrá rẹ̀ lásán wà á rí pé ẹgbẹ̀rún èèyàn kòkòrò àìfojúrí lélẹ́bẹ̀. Kété wọn ní pátálíyọ̀ afa àìsàn kó aṣètọ́jú àyíká kó dènà àrùn ó sàn ju pé kó wíwà àyà gba ìtọ́jú lórí àrùn. Ìdènà rẹ̀ ni ó gan lè ṣe pàtàkì. Ó ṣe pàtàkì ká tọ́jú nǹkan jẹ ká tọ́jú nǹkan mu ká tọ́jú àyíká ibi ká gbé. Olùmúrin rẹ̀ ní kété wọn là ṣe dáadáa. Ṣùgbọ́n ibi ọ̀nà kan gbà mú ìjẹun ibẹ̀ létí lé wàhálà. Nígbà kan yàn bá jí lọ́rọ̀ ṣe kọ́ ẹ gbà wẹ̀ o. Ṣe kó nu kọ̀kọ̀kọ̀ ẹ yọ lọ́rùn o. Jíjẹ àárọ̀ wẹ́ ajẹ́ lásìkò. Tọ̀sí gan wàá kan yí sẹ́gbẹ̀ẹ́ kan. Olùmúrin lágbàlagbà bá kẹ́ ṣọmọ nọ́ọ̀sìrì o. Ọ̀ẹ̀dẹ̀ agbẹ́jẹ lọ síbi iṣẹ́ àìdẹ̀gbèsè yìí súlé àmọ́ ọkàn àìṣèlúṣẹ́ dí àìṣèlè olè kọ́sítọ́mà pọ̀ àìṣe lọ́jà gbomi lónìí ẹ̀yẹ kẹ́ àríwá jíjẹun lásìkò náà ọ̀ra nǹkan yóò gbọ́n ìlera ara kọ́ yóò ràn án lọ lè yí ni. Olùmúrin èèṣù gbogbo àfúrà rẹ lù sí mi gbogbo àfúrà rẹ lù sí mi lùsímí lùgbà múrin ẹ̀ṣùgbà kan yóò sùn fọ́nfọ́nfọ́n wọn kàn yóò dédé nára rẹ sórí ibùsùn kọ́ nára rẹ síbẹ̀ èyí nìkan ṣiṣẹ́ jo ìgùn lílò. Olùmúrin oògùn ṣáálì kan kó yá jẹ orí fọ́ wàá lo ìgùn inú irun ọ wàá lo ìgùn kété kété pátápátá ojú rẹ̀ ipò yìí wàá lo ìgùn èsì kété rẹ̀ náà kó lo ìgùn á sí. Oògùn gan kò èlò ní gan dókítà á lọ sí lọkàn mú ìwọ fúnra rẹ lọ fúnra rẹ lé àyẹ̀wò ọ̀ra rẹ orí ìgùn bá lè ṣe ọ́. Ó yẹ ká tọ́jú ọ̀ra ara ọdún kan bá láyé òun ló yọ̀ dára o. Àmọ̀ràn gbọ́ pa sí ọ́lẹ́ mo wí ọ́ni wẹ́ ṣe dókítà káàkiri tí mo ṣe dókítà nínú bá a ní amọ̀kẹ́ lọ ìmọ́tótó á lé ògbà àrùn àjọ àlàáfíà ajé òrè ajẹ́ kẹ́ mọ́ ọ lọ wẹ̀yà náà òrè asọ́sibítù ire o kọ́ bá yẹn lọ àìsàn kẹ́ ṣe ọ́ kẹ́ gbó ègùn àbí kò ti gbìyànjú títí kò ti tọ́jú àyíká rẹ kò ti ṣe kété kọ́ ẹ kó ṣe kò jẹun lásìkò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kẹ́ fi ọ́ sílẹ̀. Mo rì kéṣọ́ Ọlọ́run Olódùmarè o ọba akọ̀jẹ́ pé ló pa ọ̀nà rẹ̀ ọ̀nà múmú aláradá lónìí bá ọ ìwòsàn ni ọ bàlẹ́ ọ gba ìwòsàn gba ìlera gba ìtúsílẹ̀ kété kó ti ṣe ọ́ kàn ti wádìí ilé ìwòsàn kàn mọ̀nà àbájáde lórúkọ Jésù Kristi ọba dókítà òde ọ̀run àtú ọ sílẹ̀ o àgbà ọ́ là o àdá ọ nídìí o dìde kọ̀yà bẹ̀ sí àrìn kọ̀ bẹ̀ sí atọ́ kọ̀ bẹ̀ sí àjẹun àyẹ̀sẹ́rùn rẹ kété wọn kọ̀ wẹ́wẹ́ yọ jẹ tẹ́lẹ̀ dá ọ lè kọ̀ jẹ́ torí pé kẹ́hìn Jésù olùràpadà olùwòsàn òde ọ̀run ó ti wò ọ́ sàn. Ire o orúkọ mi òun lòjó ọmọ àbálábí tán ire ayọ̀ la mú pàdé.